nígbà tí aago mẹ́sàn-án ti kù bí ìṣẹ́jú márùn-ún ni aṣojú fún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wà ń bí ìyẹn SP Badmus cousin Ọpẹ́yẹmí. Ẹ darapọ̀ mọ́ mi bí n ó ṣe máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ò lábàwọ́n kí aṣojú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn káàbọ̀ sórí ètò lónìí pẹ̀lú yọ̀ǹda commissioner of police ní ìpínlẹ̀ Ògùn bá mi CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD. Super Badmus cousin Ọpẹ́yẹmí, you are most welcome, sir. Ẹ káàárọ̀. Akójúmọ́ gbogbo etí tó ń gbọ́ ìkànnì Family FM. Akí gbogbo ara lé pé àjíǹde ara ò mọ̀ jẹ́. Àmín. Àsìkí olóòtú àti àwọn tí ń tukọ̀ ètò tí ó jẹ́ kí owó ọkọ̀ kọ́yàwó ní ogbó gbòyìn pátálákì. Bákan náà mo kí commissioner of police Lánrè Ògúnlọ́wọ̀ PhD pé wọ́n kú ojúmọ́ sì kú àfọmọnìyàn sí pẹ̀lú gbogbo management mi wọn pátá látòkè délẹ̀ òun náà mọ̀ náwó kíkì mi sí. Bẹ́ẹ̀ náà sì ni mo kí the PPRO Ogun State Police Command CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí mo wá sí aṣojú rẹ̀ lórí ìkànnì pé àjíǹde ara ọmọ jẹun. Ẹ ṣeun. Ibi tá a lọ ọ̀nà òjè ṣùgbọ́n ibi tá a fẹ́ yà pọ̀ kí gbogbo ara ilé pátá kí wọ́n wá nǹkan fìdílé àgàgà yín tẹ́ ẹ jẹ́ olówó ọjà títà tẹ́ ń ta nǹkan tẹ́ ń ta káràtàkà tó jẹ́ wípé láìsí àríra wa lójúkorojú ẹ lè ṣe transaction láàrin ara yín títí ń lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lásìkò tá a wà yìí ẹ stop ṣe bẹ́ẹ̀ o kẹ́ ẹ má bàa padà jẹ gbèsè owó lápò tẹ́ ẹ gbà àti owó macro kìnìkan tẹ́ ẹ gbà kí gbèsè ọmọ àmọ́ ogun orí gbèsè fún yín because nǹkan tí ń lọ ń gbòòrò sí i a ní láti pàkíyèsí àwọn aráàlú àti rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti ń fi orí ara wọn gbára wọn tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò ṣàdédé máa ṣẹlẹ̀ àwọn tí wọ́n sì fọ́ victim náà wọ́n ní ọ̀kánjúà tí ó bá ti pọ̀ lápọ̀jù yóò padà dẹ́n tí ń ṣe kíni tí ń lo oko olè ó la fẹ́ sọ ilé fún gbogbo tónílé tẹ́lẹ̀mọ̀ pátá ẹ dákun abẹ́yìn ẹ̀yin tí ẹ bá gbọ́ mẹ́sẹ̀gì tẹ́ ẹ sì mọ̀ pé àwọn fámìlì yín olówó ṣiṣẹ́ ni wọ́n táwọn láǹfààní àti gbọ́rọ̀ tá a fẹ́ sọ yìí ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún wọn a fẹ́ kí wọ́n sọ́ọ̀tì a fẹ́ kí wọ́n fowó owó gbẹ́mọ́lé láǹtà tí wọ́n gbà kó wá jẹ́ wípé èrè tó yẹ kí wọ́n jẹ nídìí rẹ̀ ní tí ò nítumọ̀ ni wọ́n tó máa kó owó náà lé lórí. etí lọ́ngbòrò ṣe náà ni wípé arákùnrin kan ó ti sọ̀rọ̀ ẹ̀ di àjànú tó ì jẹ́ pé pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà ọwọ́ ọpọlọ́wọ́ kan ti ségi tí wọ́n ti mú àwọn kan ọ̀rẹ́dì òun náà tó wá padà gbé tiẹ̀ náà jáde ìgéyìn lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ ti mú àwọn kan tó yẹ pé àwọn tí mo sọ ìgbẹ́ mo ti ń bá ń sọ àṣà ìsinà yesterday ó yẹ kí wọ́n ti charge wọn lọ sí kóòtù lánàá. Kóòtù wà lọ́lídé. ní òní ó yẹ kó nínú ẹ̀ka charge wọn àná ní legal years òní mọ̀ ń gbọ́ tí wọ́n sọ lọ́dọ̀ ọ̀dà pé ní wọ́n charge wọn lọ sí kóòtù ní òní mo ti ń bá ń sọ̀rọ̀ ẹ̀. ṣé wàá rí arákùnrin tí tó jẹ́ faceless a lè pè ní faceless lórí àti ìrì tọ́lá àti ń bá dòwò pọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò fojú rí. Àjọ àbíjà nìyẹn. èyí tí wọ́n ń ṣe ni wípé yóò lọ síbi tí wọ́n bá kọ́ sọ́ọ̀bù bí wọ́n ti ń ta sìmẹ́ǹtì sí. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ o kíní ìké ṣe sìmẹ́ǹtì nìkan ló apply sí o lọ́jíìkì tí ẹ ń lò yìí ó lè ṣẹlẹ̀ sí ẹni tí ń ta mọ́tò o ó lè ṣẹlẹ̀ sí ẹni tí ń ta yangan àgbàdo ó lè ṣẹlẹ̀ sí ẹni tí ń ta fúláwà ó dẹ̀ lè ṣẹlẹ̀ sí ẹni tí ń ta POP cement ó lè ṣẹlẹ̀ sí wọn kódà ẹni tí ń ta ọ̀kadà ó lè ṣẹlẹ̀ sí wọn. ìyẹn sísítẹ́mù tí wọ́n tún gbé dé. ní sísítẹ́mù tí wọ́n lò afẹ́kẹ́ farabalẹ̀ dáadáa. ìgbà tọkùnrin bá lókèétì pé ó dàbí pé kí ọ̀tí àgbé kalẹ̀ ń bí wọ́n ta sìmẹ́ǹtì ń bẹ̀ ni. ó sì lè jóbìnrin kẹ́ ẹ má lọ́kùnrin. ó sì rí ẹ̀kọ́ sẹ́ni tí ò lè jẹ́. ń gbẹ̀ tí ì rí mú. ẹ má wọ̀rí. so at the end of the day tó bá ti lọ bẹ́ ẹni yẹn ìgbà míì yóò lọ physical appearance lọ́dọ̀ ẹni yẹn kó tó di bí ọ̀nà ẹsẹ̀ ẹni yẹn ó lè ti lọ sọ́dọ̀ ẹni yẹn bí a week tẹ́ pé after a week ni ó tó wá na sẹ́tọ́ fẹ́ náà. a ti lọ fojú wulẹ̀. a lọ bá bó ni àmì engineer ni mí a ní àwọn ṣe kíní kankan tẹ́ bá fẹ́ ra sìmẹ́ǹtì ní company wa nkankan iye tá à ń gbílẹ̀ ní retailer nkan àfẹnu dúdú confuse ẹni yẹn ìwọ náà tó mọ̀ pé sìmẹ́ǹtì tí wọ́n ń tà tó mọ̀ pé lórí igbá normal price tí wọ́n tẹ́yìn gan lọ máa ń gbà kó tó di báyìí ló tó tà fúnra yín is 10,000 plus
10,500 bí nǹkan ní sẹ̀bi. àná tí o tẹ̀sí lọ gbà níbi ẹ ti nọ́mbà wa ti máa ń dá fún tó o ti mọ̀ pé bóyá 10,000 naira ni tẹ́nìkan wá dé lọ́sẹ̀ kan òru kan tí wọ́n á sọ fún ọ yín pé ẹ mọ̀ wọ̀rí a máa bí ti price yẹn wálẹ̀ tẹ́ pé at least a fẹ́ bá ń dò pé fẹ́ kíníkan kíníkan pé ọjà tí a nígbà tí ì ṣe pé ọ̀nà ọ̀rọ̀ ilé ti náà kó ọjà tiẹ̀ wá from there ó lè sọ pé 8,500 lójú àwọn abimẹ́bà náà mọ owó. àwa ṣe bí 2,700 lórí sìmẹ́ǹtì kọ̀ọ̀kan. lórí sìmẹ́ǹtì ẹ̀ kọ̀ọ̀kan wọ́n lè pè ká lọ kó 500 bag of cement wá. pé at the end of the day wọ́n ti ṣe owó sí arákùnrin yìí ẹ̀ńtẹ́ rí sójú ibù gan rí sójú gan láyé tá a wà ń sìn physical appearance is matter most in any business. ó ọjà alẹ̀ kó tó gbowó ẹ̀. èmi àti ẹ̀ka jọmọ wọra wa báyìí tí wọ́n lọ fẹ́ bá mi rajà yes kí lorúkọ yín fọ́tò yín kájọ máa wọra wa báyìí nítorí ọjà everything kọ́ wà ń bẹ̀. id card. so from there a ti bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ pé wọ́n ń kó sìmẹ́ntì bọ̀ àwa tó wá lọ síbi ẹ̀ máa wọ logic tó lò àwa lọ bí tí ẹnìyẹn bá ti ní largest sìmẹ́ntì ní store. àwa lọ bọ̀ sọ̀rọ̀ pé ẹnjìníà ni wá o à ń ṣe ẹ̀sáàtì kan ní báyìí pé kí wọ́n bá wọn kó sìmẹ́ntì 900 kí wọ́n bá wọn kó lọ sí ibi báyìí tí wọ́n bá ti débẹ̀ kí wọ́n pe òun and they can send account number wọn sóhun òun máa transfer owó sí wọn. kọ́kàn lè balẹ̀. sábà pé etí ọ̀ràn ìyẹn mọ̀ pé wẹ́n kòkú tí gba ọjà kòkú tí gbẹ̀jà lọ́wọ́ mi tàpé ẹni from there àwọn àtọ́ á líǹkì ẹni tó ti lọ bá sọ̀rọ̀ kalẹ̀ bí wíìkì yẹn pé àwọn tí wọ́n bá gbọ́jà fún ẹni báyìí ni o nọ́mbà wọn ní kẹ́ ẹ pè wọ́n. ẹ mọ̀ rí wàyé yẹn yẹn náà wà pé wọ́n ní ẹ̀ ń gbẹ́jà bọ̀ ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni à ń gbẹ́jà bọ̀ ẹ̀tẹ̀wó. sẹ́mọ̀ pé ó ti forí ara wọn bára wọn. bẹ́ẹ̀ni lọ́nà méjì. òun ni ó tẹ̀wó òun ni ó promise pé òun fẹ́ tẹ̀wó fún ẹni tó fẹ́ gba ẹni tó ní tó fẹ́ tí ó lọ já ọjà fún yẹn. lọ́jà ọjà náà. láti wá gba owó ọjà lọ́wọ́ ẹni tó ti lọ bá bí èwì kègò pé àdìmáàdì pọ̀ o ẹ bá tètè so kò ní í ṣe ní ṣe ṣe kẹrin tó 2,000 bags o. so nǹkan kan o so owó ti wá gba owó ọjà lágbàkalẹ̀ lọ́wọ́ ẹni yìí now ẹni tó bú ọjà kalẹ̀ lágbàkalẹ̀ lọ́wọ́ ẹ̀ òun náà ti máa communicate pẹ̀lú ẹni tó wá fẹ́ já ọjà fún wọn whereas ẹ ò rírí bí náà wọn ò rírí. divide and rule. divide and rule. ọ̀dà ọmọnà tí ń pa pàtà yẹ. ìyẹn gbígbà yẹn bá gbé ọjà pẹ̀lú dírẹ́fà àti òfìlódà tí wọ́n bá dé déédéé ibi tí ṣọ́ọ̀bù ẹni ti dí wà ó ṣe ṣe kẹ́ni ẹ wà ní àbíkọ́ mọ́sí níwáyé wọ́n wà ẹ tó ní ọjà tí ń gbé ọjà bọ̀ yóò tún wá sọ fún dírẹ́fà yìí pé aráwé tó lòun ti ṣe owó òun ò tí ì rí owó bẹ́ẹ̀ sábìsì ni bẹ́ẹ̀ bá gbọ́ pé mo ti rí àláàtì ẹ gbọ́dọ̀ já ọjà o ọjà alẹ́ o ẹ má já ọjà alẹ́ o so ìgbà tí àwọn yẹn bá gbé ọjà débẹ̀ tí wọ́n ń pe arákùnrin invisible tí wọn ò rí pé àti débẹ̀ talẹ̀ ní ẹ jáde sí akéwà gbọ́jà talẹ̀ ní yọ̀ gbọ́jà nǹkan ẹ má wò rẹ̀ ẹni ẹ fẹ́ tó dé. the invisible man. tó bá ti discover yìí pé ẹni yẹn gẹ́gẹ́ tí òun bá ṣe díù ní alákọ̀ọ́kọ́ tó bá ti pe gbébò ní àwọn ẹni ẹ wà wájú yín yẹn lọ bá wọn nǹkan òun lu sẹ́ẹ̀tì pa nù kò lu nọ́mbà yẹn mọ́. ó kọ́ sí mu. ó ti lu sẹ́ẹ̀tì pa nìyẹn so from there ìyẹn wà á bá wọn àwa bá wọn lè lọ lódà pé mo ti sanwó ọjà ẹ bá mi já ọjà náà tẹ̀lé oníbo. ọtí ní tẹ́ ẹ̀ bá fún wa lówó àpò ọjà wo ni ẹ máa ń já owó dà. pé tí ọba tí owó ọba rí kí owó nú àkáǹtì àwọn ọgbọ́n lọ já ọjà ìjọba bẹ̀rẹ̀ sí máa bá nọ́mbà ni ọba ní ọmọ. ìjọba máa bá àwọn tí ọgbẹ́jà wá já. lè lọ o. jẹ́ ìsọ tí ń jòdòdò ọ̀rọ̀ fún ọ Yorùbá ní ẹni tí ojú bá ń wá èmi ojú máa ń rí àrùn fún ìfẹ́ ló pe léèpé àtijọ́ tó wà mí ti yé ẹni abásọ̀rọ̀ fún láfúrásì ẹni asọ̀rọ̀ fún tọ́gbọ́tọ́gbà ọgbà forí ara rẹ̀ ni wọ́n lé tẹ̀sí mi jẹ́jẹ́ ìsàlàyé kò sí ní tí olóògùn gbogbo èèyàn tó wà mí ti yé ẹni afọsọ fún tọ́gbọ́ ọgbọ́ sórí ara rẹ̀ ni ìwọ tí ọmọ pé ọjà tí ó búùkù fún tó ọmọ pé wọn ọ̀ta sìmẹ́ǹtì ní 10,000 naira 8 ìwọ náà ti mọ̀ pé àṣẹ máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá mú fóònù wá láti ibìkan tó ní kó wá ra fóònù yìí tó sì mọ̀ pé lọ́jà fóònù yìí o tá a bá ní káfáàlù ẹ̀ ó tó 20,000 naira ìyẹn wá sọ fún ọ pé kó rà ní 10,000 ìwọ àti ẹ̀ náà lẹ́jọ́ rojọ́ o ẹni wá fà owó fòkọ́ ọ̀hún wà fò so o ti ń túmọ̀ sí wípé fíktìmù ni ẹni tó gbé ọjà wá sí ṣọ́ọ̀bù ẹ
owó tí wọn náà àkáǹtì ẹ̀ nígbà tí wọn náà dẹ̀ sẹ́ndì owó kì í sàkáǹtì ẹ̀ tí ó gbẹ́jà wọn lọ sẹ́ndì owó sí. bẹ́ẹ̀ ni wọ́n á jọ wò. so fíìtìmù ni wọn náà nítorí àwọn àṣẹ ni wípé kì í ṣe pé àṣẹ pé abẹ́ sì sí ọjà ẹni tí ó gbẹ́jà bọ̀ láti ibì kan ìwọ ni fọ́ọ̀tì kọ́kọ́ ti wà lọ́wọ́ rẹ a little bit tí mo lè sọ fún ọ pé rísì mo lè pọ́ wà lọ́wọ́ ẹ̀ ni wípé ẹ̀ tó ń bá sọ tó ń bá da òun pọ̀ òòrí ibùgán ká ló orí gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́ ọ yẹ kí sẹ́ǹsì ọpọlọ ẹ̀ wọ́n sọ fún ọ wípé kí wọ́n gan kó tó tẹ́wọ́ gbarú ẹ̀ sẹ́ni nítorí olówó sì bàjẹ́ sí ni wípé opportunity mi ní jẹ́ káwọn èèyàn mọ̀ mi ní jẹ́ káwọn èèyàn mọ̀. gbogbo oníṣòwò tó bá jẹ́ pé wọ́n bá sọ fún àwọn kan ó ṣeé ṣe ní ọ̀rọ̀ tí wọ́n ti fọ́ victim ká má dán wo ètò yọ ìyá kan lánàá nù ní ọdẹ́dá. bẹ́ẹ̀ ṣe ń já wọn yìí wọ́n tún ṣì kò sí. àní ìyá kan tó ti gbọ́rọ̀ yìí lọ́dọ̀ ẹnìkan ìyẹn wá pè pé wọ́n ní káwọn wá gásímẹ́ǹtì fún wa ní ọ̀dẹ́dá láti òsì ẹ̀lẹ̀ tírélà tọ́ọ̀kì ẹ̀yọ kan. ó bá ta lólobó. ìyẹn bá ní àwọn ìwé ló ń tọ̀hún ẹ má gásímẹ́ǹtì o bá báyìí ń ṣẹlẹ̀ o not knowing that gan kí wọ́n tó dọ̀ nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ara àbí tó ti gbowó lọ́wọ́ ẹnìkan lọ́dẹ́dá ti gba 1.7 million naira. kò pọ̀. lọ́dẹ́dá. tó nítorí náà ìwé wọn wá ẹgbẹ́ àgbìyànjú láti disease lórí pé ọjà tí a bá ti rí ẹni tí ó fẹ́ tà fún wa kájọ orí ẹ sójú báyìí pé wọ́n lọ wọ̀n pé tẹ̀wọ́n lójú mi kí n rí. kò sì lọ fi àpsù wo bóyá wọlé. tí o ti ìgbọ́jà dọ́dọ̀ yín tí o bá ti ìgbé ọjà dọ́dọ̀ yín ẹ má tẹ̀wọ́ fún anybody o. ìbàjẹ́ ìtẹ́ ń ta mọ́tò ìbàjẹ́ ìtẹ́ ń tọ́kadà. ìbàjẹ́ ìtẹ́ ń ta mọ́tò àbọ̀lọ́kadà àbí pop cement àbí flower àbálàsọ irú ọjà irú òwò tó bá rí kọ́ máa ṣe má sí òwò pé mò ń wò lọ́ọ̀kan orí mi náà kẹ́lá torí afẹ́fẹ́ tí èèyàn bá wá ra ọjà lọ́wọ́ rẹ lọ́wọ́ tá a wà nísinsìnyí tó gbọ́kọ̀ tilẹ̀ tí ọba tí ì rí kí aláàtí wọnú mẹ́sẹ̀jì ẹ̀ káláàtì yẹn wá sí kó tó wá pé account officer rẹ ní báǹkì pé tàbí kó fi apps wò ó. kó fi apps rẹ wò ó. ó dọ̀ bọ̀bọ̀n. kó rí pé ó ti drop lórí app aláàtí lè dún. wọ́n dẹ̀ ti hà díẹ̀. kẹ́dẹ̀ ti hà díẹ̀. mọ̀ye tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. so tó ọba ti rí yẹn. 419 ni. gbọ́ kó o gbọ́ o kó o sì gbà torí tó ọba gbà ẹbí tàwọn akọ́nà o. ẹ ti sọ ti yín. àṣọ tí a sì wò ó ti ń ṣẹlẹ̀ o ẹni tí ó rajà tó tó gbọ́dọ̀ ẹ̀ka sí wọ́n ní kókókó là ń ṣe kéne. àròfà ẹ̀yìn adití ẹ má bínú ẹ̀ gbà bẹ́ẹ̀. èmi ò tiẹ̀ dákọ̀ ẹ̀ èmi ò dákọ̀ ṣáà ní títí ẹ̀ gbọ́. kókó nígbà wọn sọ ẹni pé mo já. apology wo là ń ṣe ṣáà ní títí ẹ̀ àní mo já ara àlè wọn kọ́ èmi já mo ní kókókó là ń ṣe kéne. làárọ̀ fà ẹ̀yin sì parí ẹ̀. ẹ̀yin ìbálòpọ̀ wẹ̀. ẹ máa ní akọ statement ṣe. èmi kọ́ mo dá òwe rẹ̀. èmi ọkọ̀ ti tèmi. effective ẹ̀yin accomplice mi. èmi kọ́ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. ètò mi fẹ́ sọ ó lé mi. ẹ̀yin lẹ sọ ẹ̀yin lẹ gbọ̀ngàn ẹ̀yin lẹ sọ lóye. ẹ̀yin lẹ sọ pé ìyàwó balẹ̀ la. kókó là ń bá orí rẹ̀. ìyàwó balẹ̀ la. ẹ̀yin ẹbí jẹ́. kó máa ń jẹ́. àbí ẹ̀yin mi ò wá ní jẹ́ kò sí wàhálà bẹ́ẹ̀. so gẹ́gẹ́ bá a ṣe ń sọ ẹ jọ simple nǹkan tá à ń sọ mo fẹ́ kẹ́ ẹ tó tó gbọ́ tí ọba ti fẹ́ ra ọjà pé mo lágbájá fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ tàmàdó fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ wọ́n fẹ́ gbé símẹ́ǹtì wá ní o wọ́n fẹ́ ta símẹ́ǹtì fún ọ ní 1 náírà ní o 2 náírà ní o fẹ́ pọ́jà tí wọ́n náà wá káàkiri o jẹ́ kó déwájú rẹ kí ẹ ti gbé símẹ́ǹtì dé ojúwájú ẹ báyìí kó o rí pé ó ti dé kó o tó tẹ owó fún un that is only logic tẹ́ ẹ fi escape o ẹ tó tó gbọ́ torí gbogbo àwọn ibi tí wọ́n ti ń ta símẹ́ǹtì pátá lọkùnrin káàkiri ó ṣeéṣe kó ti dé ọ̀dọ̀ ẹ̀yin báyìí kẹ́ ẹ mọ́ ọgbọ́n tí ọba ti máa ń sọ̀rọ̀ pé kìnìkan sọ̀rọ̀ mi ti ẹ̀ta lè ṣe ọlọ́pàá lólobó that is number 1. number 2 sẹ́ẹ̀rà símẹ́ǹtì ní nǹkan tí ọba ti ṣe kéne kó sẹ́ǹdì owó sí ọba yìí kó o rí nínú àkáǹtì ẹ kó wá lọ wò ní orí app kó wá rí pọ́n háàdì àbí kó o pe àkáǹtì ọ́fíìsà rẹ ká ní owó yìí ti wọlé má request fún pé ẹnìkan fẹ́ gbọ́jà fún ọkọ̀ wá transfer wo ọjà tẹ́ ọ̀ bá rí tó o bá sanwó rẹ̀ tó wẹ́ bá wọ gbá gbútu wọ́n gbà tù wọ́n. tó bá ń gbọ́ sọ pé ó ti lọ. ó ti lọ ọmọ sọ pé sọ pé ó ti ó ti lọ. nǹkan sọ pé pọ̀ ó ti gò. ẹ sọ pé pọ̀ tó o bá ti lè gbọ́ rẹ̀ délẹ́fù yẹn ìyẹn báyẹn sẹ́wọ́n lọ́jìkì tó wá ń lò níbi táwọn ọlọ́kọ̀ ń sìn. ẹ̀yin tẹ́ ń ta ọkọ̀ ẹ̀yin dealers. ẹ̀yà etí yín kẹ́ẹ̀jí kẹ́ ẹ̀yà ìyà gidi. ọ̀rẹ́ mi sọ ní ọmọ ìyàwó dé máa gbọ́ o. ẹ̀yà etí yín o
kẹ́ ẹ̀yà yà gidi. àìkú yẹrí máa gbọ́. májíìkì méjì ni wọ́n lò báyìí wọ́n ti lò lẹ́kọ̀ọ́. ọkùn kéṣẹ́ ń gbọ́. ó tó di pé ó dèbí. wọ́n ya àwọn kan ẹlòmíràn wọ́n lọ sórí igbá yín. wọ́n dẹ̀ ya àwọn ọkọ̀ tó wà ókè. àwọn online dealer ló online dealer àtẹ́lẹ̀ ti gbà wọ́n lọ bí wèrè. ibi tó lè dé wọ́n tó wá ya company address yín tó wà níbi iwájú ọ̀dọ̀ yín wọ́n yà á. nínú yàrá tí wọ́n máa post àwọn mọ́tò yẹn online. ọ̀rọ̀ mi ò ní wọ́n máa post online. sẹ́gbẹ́ àwọn ayé ìsìdá àti ìrajà lórí ẹ̀rọ ayélujára bí ajere. bẹ́ẹ̀ ni mo ra fìlà rí lórí online. èmi ti ń rà àti ń rà bẹ́ẹ̀ náà wọ́n sì máa ní kọ́sítọ́mà ìlú lọ́kọ̀ yìí ìlú lọ́ba dé níbi tí àwọn agbọ́n dé ẹ dẹ́pọ́sìtì lásán wọ́n sọ kẹ́ ẹ wá gbé ọkọ̀ tọkọ̀ bá jẹ́ 22 million naira wọ́n á ní kọ́ dẹ́pọ́sìtì 10 million naira. ẹ ṣe dẹ́pọ́sìtì kankan. ọ̀rọ̀ ni ò tí ì yé yín ìyá bá tírígà ẹ̀ tó fẹ́ ra ọkọ̀ náà gbà. ọ̀tọ̀ làdírẹ́sì tó ń sì yàtọ̀ póòsì. ọ̀tọ̀ làdírẹ́sì tó ń sì yàtọ̀ póòsì. ẹ̀ tó ṣiṣẹ́ ìwà lákùrẹ́. àbọ̀rọ̀ ni ò yé yín. ó póòsì àdírẹ́sì ẹnìkan ní Ṣàgámù. gbọ́ mi yé. ọkọ̀ yẹn ti balẹ̀ pé àdírẹ́sì rẹ̀ tó nọ́mbà gbogbo ẹ̀. ìgbà yẹn sì dáwó sí wọ́n ìtọ́jọ́ ń dúnàdúrà kankan. ìyẹn dé ọ̀tọ̀ àdírẹ́sì wa ọkọ̀ yẹn náà lélẹ́yìí. orí wọn ti yẹ bẹ́ẹ̀ lóòótọ́. ọmọ tí àwọn ọmọ tí wọ́n máa ń gbà sí tí wọ́n máa ń àwọn ọmọ ẹgbẹ́ àwọn kàṣí àwọn kankan. ìyẹn wọ́n ní ẹni tó wà mí kọ́ ó fọkọ kọ́mpìnì pé. yóò tún ṣó fọ́tò pé àbí ẹ̀yìn kọ́ yìí. ìyẹn ní ọ̀gá àwọn ń bẹ ní tòsí mátì ọ̀dí pé ọkọ̀ ẹni làwọn ní káwọn wá gbé pé káwọn sọ̀rọ̀ báwọn ti balance ní tẹ̀ ní ṣé ẹ gbádùn ọkọ̀ owó òun ti sanwó. àbí àdírẹ́sì inú àkáǹtì ta ní fọ́tò sáré. tó o bá ti réyẹ̀ tí wọ́n ya ọkọ̀ rẹ àbí tí ń ya ṣọ́ọ̀bù ẹ ìyẹn olówó tètè mú o. wọ́n fi ṣọ́ọ̀bù ẹ lòmí wọ́n lọ sí supermarket ẹ̀ wọ́n máa yà wọ́n máa ṣe ó ní sẹ́tẹ́ bẹ́ẹ̀ fi ṣe o. tètè mú ní kàkàkí aláàfin ó ní sẹ́tẹ́ bẹ́ẹ̀ fi ṣe o. tó o bá ti rí tí ó ti ń yà káàkiri ra ènìyàn mú kó sọ oríṣi tó fi transport láti wá ta ló fún ọ ní pápá yẹn pé láti wá máa ya ṣọ́ọ̀bù ẹ àbí láti wá máa ya àwọn ọkọ̀ tó gbórí gbogbo ẹ lè má jẹ́ fẹ́. kì í ṣe fẹ́. bẹ́ẹ̀ lọ́gbọ́n bí wàhálà ṣe bẹ̀rẹ̀ láàrin dílà tí mẹ́mẹ́ ẹnu àti àdírẹ́sì rẹ̀ ló sì gbé lọ fọ́tò sí wa. àti kínní ẹ wá dà pé nọ́mbà ẹni tó fún ọ tó takọ̀ fún ọ díárì. peter ṣe ló ti tún nù. báwo ṣe tracking wọ́n discover pé eré Àkúrẹ́ ni ìyẹn ń gbé. àbáláyé. ẹ wá di wọn sọ tí wọ́n ń ṣẹlẹ̀ fún yín kì í ṣe pé nìyẹn wá sí ibẹ̀ kì í ṣe pé wá síbẹ̀ wọ́n ní ẹjẹ̀ǹtì tí ń bá wọn ṣiṣẹ́ tí wọ́n mọ̀ fún wọn ní upload ibi tí wọ́n bá lọ. insider tí wọ́n àwọn ní tí wọ́n wà ní agbègbè yẹn tí wọ́n sẹ́ni pé eléyìí o ẹ̀nà sí eléyìí. tó o la fi sọ fún yín lábàdé gba ọmọ náà tá a fẹ́ gba ẹja amadu tá a bá fẹ́ gbà. tó ibi táyé lọ́sìn wọ́n ti fi bí kíní ṣe wúlò ló bẹ́ẹ̀ náà làwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ ni ní ẹ fi ń ṣe ìjàmbá fún àwọn èèyàn ẹjọ́ àárọ̀ yín ń tà sọ yìí kò ń ṣe pé ọkọ̀ nìkan ló lè ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bá a ṣe ń sọ. ó lè ṣẹlẹ̀ sọ́kadà. ó lè ṣẹlẹ̀ sọ́kadà kódà ẹ ti ń tata àwọn aláta ńlá wà. tẹ́lẹ̀ mi tá a ti gbowó ata káàkiri owó orí ìnáwó ní ẹ lọ sọ́dọ̀ ìyá alágbẹ́dá ẹ lọ gbẹ́ta mẹ́ ìwọ tó ata ó sì ti gbowó ata sọ́wọ́. nítorí náà àárọ̀ yín ìwọ̀nba lèyàn máa ń lọ́kànjú àmọ́ o. paranda promise lélẹ́yìí. ìwọ̀nba lèyàn máa ń lọ́kànjú àmọ́ owó tí ìbá ti sowó rẹ tó bá lọ fẹ́ claim ẹ̀ ọ́ jẹ̀gi. ọkọ̀ ojú aláàgbà òde. when there is a desperation for wealth. yóò láǹdì ara síbi kan. àkóbá tí ó padà wọ̀ agbára oní ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ó lè má ka. kò ní ká ẹ ṣeun Jalali ọ̀kan ojú aláàgbà òde ọ̀kan ojú aláàgbà òde ẹni lọ́kàn ojú àtẹ́wẹ́rẹ́ ọ̀kan ojú aláàgbà òde ẹni lọ́kàn ojú àtẹ́wẹ́rẹ́ ọ̀kan ojú aláàgbà òde mo rò pé ẹ̀kọ́ oníyebíye ni a ti kọ́ nínú àwọn gbàǹkangbè méjì tí alukoro sì mú wá láàárọ̀ yìí
mo ṣe wọ́n dẹ̀ wọ́n tún fẹ́ fún wa sí i nínú gba nǹkan gbì méjì tàkọ́kọ́ wọ́n ti sọ tàwọn ní sìmẹ́ǹtì tẹ̀ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sì kún bẹ̀ tí àwọn onímọ́tò náà ìyẹn tiẹ̀ yí sí o kí ní ata mọ́tò ń sìn ọmọ ọ̀dàgbà ká kiri kan ti wá yabẹ̀ pẹ̀lú mọ́tò tó wà lórí igbá mi èmi sì rè lóòótọ́ mo ní mi ò fẹ́ràn lóòótọ́ mi ò lójú kòkòrò owó ṣùgbọ́n mo fẹ́ràn èmi náà fẹ́ràn owó ẹni tí ò bá fẹ́ràn owó yóò fẹ́ràn òṣì kan ti wá pé abẹ́yìn kọ́ni ní adébẹ̀rẹ̀ lánàá mo sì ní bẹ́ẹ̀ fẹ́ǹsì àbí méjì àbí ẹni fẹ́ẹ́ ta fẹ́ǹsì alẹ́ yìí báyìí báyìí èmi ò fẹ́ ṣọlá jẹ́ pé tẹ́ ẹ bá tètè dẹ́pọ́sìtì òun ni ẹ abẹ́ẹ̀kọ́ kólú ẹ̀ tí wá lọ dẹ́pọ́sìtì tán jẹ́ lọ gbé mọ́tò bá dírẹ́sì wọn rí ẹni tí ó bá fẹ́ parọ́ kò ní bá dírẹ́sì rẹ̀ sí àṣẹ wọn wá yá ni tó bá ti dẹ́pọ́sìtì bó bá débẹ̀ àwọn ọlọ́pàá náà ó béèrè abẹ́ẹ̀kọ́ alukoro irú àkáǹtì olùsanwó sí tí ò sì gbé ọmọ àníkẹ́ adéyẹ̀mí wá tó wàhálà àti ẹnìyẹn ò lè gbó lọ́wọ́ mi o ìmọ̀ pariwo dọ́dọ̀ wọn sí pd Abuja o prophet abidemi Abija wọn ní kakú ìṣèjà lálàrí ọ wọn wò wá prophet abidemi Abija prophet tó adopt nígbà tí ọba mi kú nù prophet tó dúró tán prophet kì í gbá bọ̀dẹ̀ kì í gbá ìyàwó níyàwó ló jẹ́ kọ́rọ̀ ìmọ̀ pẹ̀lú rẹ̀ ó wọ̀ tó Mr. Tajudeen Ọládèjì àwọn ni wọ́n máa ń bá wa tún tẹ kálukuru tó ń fi síta àwọn tí bá wa gbé sórí afẹ́fẹ́ tó ọlọ́run ní fi hàn láwọ̀ pa alukoro ó yẹ kárọ́ méjì sí sẹ́rí eléyìí ó yá. ẹ̀yin gbogbo wa ká ṣàkíyèsí ká sì kíyèsí ara gbogbo wọn tó yẹ pé ohun tí ọ̀tọ̀ sí ọ tó o bá ní ọ̀fẹ́ fagídí wa ó ṣeé ṣe kó o ti bẹ̀ já ẹsẹ̀. ẹni wọ́n wà kú wà rírì kú rí. ẹ̀ ń sì wọ́n wà kú wà ni yóò rí ìrèkúrè. bí o bá tètè jáwọ́ ó ṣeé ṣe kó já ṣẹlẹ̀ lọ́wọ́. ẹlẹ́yìn ṣẹlẹ̀ ní ara ìlàsàmàjà kan murder case ni wọ́n ní arrest ìlàsàmàjà orúkọ arákùnrin yẹn jẹ́ Adégbénró Idris tó gbé nọ́mbà 47 Bankole Street ìlàsàmàjà Lagos òun ló fi tó lé sí ọlọ́pàá létí ní sáìtì rẹ̀ tí àṣìṣe ẹ̀ wà ní Adégbìtẹ́ area of Coca tí arákùnrin kan nífọ̀ náà níbẹ̀ ni nífọ̀ ni tí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékànbí Dàmọ́lá tó jẹ́ ọmọ 30 years of age àti akẹgbẹ́ rẹ̀ tó náà ń jẹ́ Dàmọ́lá Ṣẹ́gun tó náà jẹ́ ọmọ 19 years of age pẹ̀lú akẹgbẹ́ wọn kan tó náà jẹ́ Saidi Ahmed tó jẹ́ ọmọ 42 years of age. Ṣàdédé ni wọ́n wà lórí ọ̀kadà bàjáàjì kan tó jẹ́ ti Ogun wáyé TTD 16116 W red colour ó ní wọ́n gbéra tí wọ́n sì lọ bá bricklayer tó ń ṣiṣẹ́ ní sáìtì arákùnrin tí mo pè ní Adégbénró Idris. Ìgbà tí wọ́n débẹ̀ arákùnrin tí ó jẹ́ bricklayer yìí náà orúkọ tiẹ̀ náà ń jẹ́ Adégbénró Monday. Ìgbà tí wọ́n dé orí sáìtì ẹ̀ wọ́n bi léèrè pé kó bá wọn mú owó bí wọ́n ṣe máa ń gbà tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ owó ọmọ nílẹ̀ ṣùgbọ́n ìkan padà bọ́ lọ́jọ́ ìpàdé nínú wọn. nígbà tí àwọn méjèèjì jọ ń hájú lára wọn pé owó kí lẹ fẹ́ gbà lọ́wọ́ mi kí n mọ ọ̀rọ̀ àgbáyé tẹ́ fi gbowó ibẹ̀ ni Gbénró Monday ló ti tọ́ bọ àpò rẹ̀ tó mú òka tó fi gbá ìkànnú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá símú yẹn láyà àbálò àbábọ̀ arákùnrin padà jẹ́ pé Ọlọ́run ọba. òka bẹ́ẹ̀ni ǹjẹ́rìí so ọlọ́pàá tí wọ́n ti mú arákùnrin wọ́n dẹ̀ ti gbé olóògbé lọ sí hospital láti lọ ṣe àyẹ̀wò pé irú ikú wo ni. ṣé ló fi mọ Ògùn ni. èyí wọ́n fẹ́ lọ wò náà ni pé ikú kí ló pa tó bá jẹ́ pé nǹkan tí ó fi bá yẹn ló ṣokùnfà kú rẹ̀ ìsìnmọ́dá kí. òun náà ló jẹ́ ó àtàkì náà ni heart attack ó àtàkì heart rẹ̀. ńgbà ẹjí kí ọlọ́pàá ṣèwádìí délẹ̀ ní ọba ṣèwádìí ni ó tún mọ̀ pé nǹkan tó parí lọ́rọ̀ mi ti yé yín so but ẹjí ká eléyìí àtẹ̀yìn náà tó jẹ́ pé ẹ̀yìn gbọ́ ho pé wọ́n ṣe foundation bì kan ẹ̀yìn gbọ́ pé nìkan fẹ́ na páànù òkè ẹ̀yìn gbọ́ pé nìkan fẹ́ san wọ́n fẹ́ ṣe ṣọ́ọ̀bù lásán ẹnìyàn gbọ́dọ̀ já receipt tí ò níbi tí ń lọ ẹ stop ṣe bẹ́ẹ̀ o receipt tí ò wọná ẹ stop ṣe bẹ́ẹ̀ ká má ti gbọ́ pé ẹ ṣe foundation bì kan tẹ́ pé ẹ ti kọ́ àdé ẹ ti kọ́ bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ ọ̀kadà lóòótọ́ ní tí arákùnrin sí ọ̀dà tó mú òka tó fi gbà láyà ṣùgbọ́n tó bá jẹ́ wípé àwọn tí wọ́n lọ yẹn náà wọn ò ṣàyọjú rà sí nǹkan ní nǹkan kò ní bọ́lọ́jọ́ ìpàdé kò ní bọ́lọ́jọ́ ìpàdé lóòótọ́ tó ṣe yẹn ẹ̀sùn apààyàn yóò fi kàn án
òun náà kò yẹ kó dọ́wọ́ wúlò wá ara rẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n kó bọ̀ wá àbí wọ́n kádà wá tí wọ́n fẹ́ fi ṣá lójú ọ̀sẹ̀ àpò bẹ́ẹ̀ lo self defence ṣùgbọ́n gbogbo ẹ̀yin náà tó yẹ pé kẹ́ má ti gbọ́ pé wọ́n ní lágbájá wọ́n sì mọ́ fúnra wọn lọ́wọ́ ni bí báyìí lọ́la wọ́n fẹ́ sin báyìí lọ́la ń bẹ̀ bí báyìí lọ́la wọ́n fẹ́ sin báyìí lọ́la ń bẹ̀ gbogbo ẹ̀yin tó yẹ pé tẹ́ ẹ̀ máa ṣe káàkiri nìyẹn ẹgbẹ̀jú kẹ́ ṣe kéne kẹ́ kú ní ibi nǹkan yẹn kò ní ìtumọ̀ ẹ jí mú ilé náà wá ọba dá oko ní ilé ti ṣẹlẹ̀ gbogbo àná làá sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì ó ṣe nǹkan kó ṣe nǹkan fún wa ó ṣe jẹ́ pàwọn aráàlú náà látò wá máa lọ bí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe tátò lọ́ọ́ máa vandalize ẹ̀. ẹni skul kan wà ní ọ̀nà ilé iṣẹ́ àwo wọ́n pè ní modern school ó dà pé amóso ló ṣe ló ṣe kíní yẹn kalẹ̀ síbẹ̀. àwọn kan wá ta ilé iṣẹ́ ọlọ́pàá ọba dá oko lólobó wípé àwọn tí ń ṣàkíyèsí pé àwọn kan ń wá láti wá fẹ́ máa kó àwọn nǹkan tí ń bẹ́nu ilé ìwé tí wọ́n ti ń lù tù ẹ̀ káàkiri tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọkùnrin bí obìnrin ìyá bá ó pe àwọn ọ̀sánmọ́gbé rẹ̀ wọ́n bá gbéra dp ọbadọ́kọ gọ́sọ̀gùn nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ David Innocent tó jẹ́ ọmọ 24 years of age àti akẹgbẹ́ rẹ̀ Ayọ̀mídé Michael tó náà jẹ́ ọmọ 28 years of age David bẹ́ẹ̀ ni wọ́n ti yọ iron pipe àti instrument of breaking tí wọ́n fi ń break bóyá ti breaking àmì ọ̀hún. ìyẹn David Innocent is he truly innocent. David Innocent. pẹ̀lú tó ṣe. but orúkọ rẹ̀ yẹn kòró. is not innocent. Is not innocent. David not innocent. suspect ni. suspect ni ó yẹ kó jẹ́ suspect for now suspect David innocent. tàbí Goliath. ẹni tó jẹ́ ń sè nìyẹn. so nítorí náà àwọn tí wọ́n sì lọ ṣiṣẹ́ náà àwọn náà ní bàbá níyà nígboro tó bá yá tí ilé ìbẹ̀rẹ̀ tí ọba function mọ́ kánẹ́tẹ̀ pé a fẹ́ pé ntòkù mẹ́ta ara sí tí ó fi mọ́ function rẹ o irú àwọn ẹni náà máa sọ pé ìjọba ò ṣe dáadáa àwọn ní lọ ń ja ìjọba lólè so tó jẹ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ẹni wọ́n padà fojú ba ilé ẹjọ́ ìwọ náà tí o tó ń jẹ́ pé tó ń yàn láàyè náà ní wípé kíjọba ọmọ tí ilẹ̀ ṣe nǹkan ní tẹ́ gbogbo yọmọ sí náà ní pé kẹ́ lọ́ máa lùtù ẹ̀ bí wọ́n bá bà ọ́ ó fi aṣọ pọ́npẹ́rẹ́ kó bá o. tọ́ jọlá làríọ̀ mo rí nǹkan kan gbòógì mú nínú nǹkan tí alukoro sọ láàárọ̀ yìí àkọ́kọ́ ni wípé gbogbo àwọn tèmi nígboro ẹ jẹ́ ká mọ bí ta máa jẹ sí o ara ń ta àwọn èèyàn for now ara ń ta àwọn èèyàn owó ilẹ̀ kí là ń gbà ṣáwa la fẹ́ bá onílé kọ́lé. kéèyàn tiẹ̀ tó ralẹ̀ lásìkò yìí. owó ilẹ̀ kí là pa ń gbà káàkiri ṣáwa la nílẹ̀ ní ṣáwa la talẹ̀ fún ni onílé ń kọ́lé ẹ̀ ti débẹ̀ onílé fẹ́ ṣe foundation ẹ ti débẹ̀ ara ń kan àwọn èèyàn ẹlòmíì ti rò pin o ó dà mi ò Mr. alukoro fẹ́ fi sí ilé I am not encouraging wípé bóyá ká máa lo oògùn láti àtàkàrà wa bí ẹsẹ̀ ò bá pọ̀ ẹni tó gbá wọn lóòka ó lè bọ́m̀bẹ̀ o because outcome of nǹkan tó fẹ́ ṣe èmi ò rò pé òyìnbó tí ìdọ́gbọ̀n kankan tó máa gbé wáyé pé òrùka náà fi gbá ló fi kú ìgbàdí náà fi gbá ló fi kú ó ṣe é ṣe kó kú gbé o kódà bó gba sáànù mẹ́fà. wọ́n lọ jẹ́ pé natural causes. bẹ́ẹ̀ ni ló ti ní tiẹ̀ lára tẹ́lẹ̀ ẹ sì rí pé nígbà tẹ̀sí bá lọ tó bá bọ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé tó ti àtàtàkì tàbí tó ti ní BP tẹ́lẹ̀ ni. ohun tí wọ́n bá sì gbé wá síwájú adájọ́ ẹ̀rí làwọn mélòdù ń wò wọ́n sì lò fún ọmọ ogun. nǹkan tí ò kàn wá onílé ń ṣe foundation àwa la kọ́kadà lọ síbẹ̀ rẹpẹtẹ bóyá ó ti gba security àwọn mọ̀pó tí wọ́n ní ẹni tó bá fẹ́ dà wọ́n láàmú bíi tí wọ́n sì farapamọ́ sínú igbó kan ó lọ tiẹ̀ nìyẹn gbogbo kéèsì wọn bá ṣe lẹ́yìn olóògbé kì í fẹ́fọ̀ ẹ lọ wádìí o yes agbẹjọ́rò mi sọ fún mi ìwọ ni kó o má jẹ́ kí wọ́n pa ẹ́ gbogbo kéèsì tí wọ́n bá ṣe lẹ́yìn ikú tẹ́nìkan ti kú mélòó làwọn tí wọ́n ń pa ní kíníkan tí wọ́n jẹ́ pé ẹni tó pa wọ́n ó ṣe kíní. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti rẹ́ ẹni tó pa wọ́n. gbogbo kéèsì tí wọ́n bá ṣe lẹ́yìn ikú olóògbé kì í wà successful. ẹ̀yin lẹ sọ yẹ o. má jọ pa ẹ o. ẹ̀yin lẹ sọ o. ẹ jí kí n lórí nǹkan tẹ́ sọ. o lè má jẹ gbogbo ẹ. máa gbọ́ lórí nǹkan tẹ́ sọ. ẹ bá sì ní ká máa má pẹ̀rẹ̀ wá. tó bá gbàyà ní nǹkan pé tó bá kú tí ìwádìí bá débẹ̀ wípé nǹkan tó gbá ẹ ló ṣokùnfà kú ẹ wọ́n charge of murder. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn. mi ò sọ pé bẹ́ẹ̀. ìjọba iléeṣẹ́ ọlọ́pàá ò lè encourage wípé ká máa dá owó wúlò ara ẹ rí i pé mo ti sọ́nà pé kì í ṣe ohun tó dáa. kì í ṣe ohun tó dáa. ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé ìwọ náà tó jẹ́ wípé ohun ọwọ́ mi ò tó. ńlọ fi gògò fà á. máa fi gògò fà á. nǹkan jalè ọ lórí. bó bá jalè ọ lórí yóò kàn wá àtàrà ilé rẹ. àwọn nǹkan wà tí ò ṣe é wo a ní agídí ò ṣe é wò
ọ̀rọ̀ mi ò yé yín nígbà míì gan wọ́n lè wo wèrè sàn gbàgídí ò ṣeé wò agídí ò ṣeé wò ó ti di mọ́lé. agídí ò ṣeé wò agídí rẹ tí ọwọ́ ṣe é wò yẹn ibi tí wọ́n bọ ọjà ò ní dáa tó o bá fi sùúrù bọ̀. ẹ ṣeun tó alukoro ti máa pẹ̀rẹ̀ wá dòní olóòní àti ìmọ̀ tó padé légi wá dòní olóòní pa alfred wálẹ̀ àti ìmọ̀ ẹni tó pa wọ́n bọ́lá àgè àti ìmọ̀ ọ̀túnbadé pọ̀dínà gbogbo ẹlẹ́mìí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ikú tó bá ṣẹlẹ̀ lẹ́yìn olóògbé ìwádìí rẹ̀ tó wọ́n máa ń mú àwọn míì tí wọ́n máa ń ṣe ṣùgbọ́n ibi ò ní kúkú kíkú o. má jẹ́ ọ̀pá ẹ̀ o. má jẹ́ ọ̀pá ẹ̀ o. má jẹ́ ọ̀pá ẹ̀ o. ayé yìí mọ̀ dùn. tó bá yá yóò sú àwọn ẹbí rẹ̀ tí wọ́n para kóòtù lọ para kóòtù bọ̀. ayé yìí dùn o. má jẹ́ ọ̀pá ẹ̀ wọ́n náà má dé para rẹ̀. má para ẹ̀ o. tó bá lọ garùn sí tí ó kàn ẹ́ tó bá pa ẹ́. má jẹ́ ọ̀pá ẹ̀ má dé para rẹ̀. ilé ayé yìí dùn. mo tó ti wá rẹ̀kọ̀ múnú tí alukoro sọ lẹ́ẹ̀kan pé bí wọ́n bá gbà wọ́n ẹlẹ́ṣẹ̀ láyà lásán ohun tó fa kọ́ọ̀sì kú wọnú gbé atákàbí ta ló sì má tàkì wá ẹni gbàyàn lóòka náà gbà òfin òfin ọmọ tó fi gbá ọwọ́ rẹ̀ ṣá kàn ní àyà tó gbogbo ẹyin jàǹdùkú tí ẹ̀ ń jẹ́sẹ̀ kiri ìgboro òun gún wọn ní nǹkan ni òun náà wọn ní nǹkan ni bọ́wọ́ bá tó wọn náà oníkálukú ti ní tiẹ̀ lára o ẹni tí ó kú tó nítọ̀la elédùn ọ̀nì yá bá jà o. kẹ́hìndé ń ṣojú sí mi náà kan ok. lórí ètò láàárọ̀ yìí jálá nọ́mbà. hello ẹ káàárọ̀ o. hello. kẹ́hìndé yẹjú ìlànà ìwò 0903. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ àwọn àjọlá nílẹ̀ kí ó máa dáadáa. ẹ ṣeun. àwọn bàbá tó ń sọfà bẹ́ẹ̀ tó jẹ́ àṣìyà tó ọlọ́wọ́ra dúró tì yín o. dídá ẹ máa lọ iléeṣẹ́ fámìlì ẹ̀fẹ̀ kò ní bàjẹ́ láyé àánú náà. àmín. àsàmọ́ ìjókòó ní ọ̀tí àrídà. ẹ ṣeun. yẹ́nì ọ̀rọ̀ alùpùpù tí wọ́n ń pọ̀ ẹgbẹ́ ṣe ń mọ́ pé káàbọ̀ sí wọn lọ́jà tó lè rí àwọn ní púpọ̀ ní kẹta wọ́n ní ẹni tí ìlú fún mi láti gbé ẹ̀wọ̀n tó ṣe ló ti ọlọ́wọ́ bá aṣọ ilẹ̀ sọ̀rí ọlọ́sì lóde ilé ẹ̀rọ tó ń wá ẹni ọba fẹ́ pa kúrò àti Yorùbá bọ̀ wọ́n ní tó bá pa ní ọgbà òkú ẹ̀ ṣe ló má jẹ́ kó pẹ́ àǹbá àríbọ̀ ọlọ́wọ́ àdúrójì. hello. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹgbẹ́ ètò ẹ̀gbọ́n wa jàlá ẹ kojúmọ́ àti bàbá ọmọ dàgbà olóyè ẹgbẹ́ kí aṣojú alukoro èmi náà mò ń sọ̀rọ̀ ẹ ṣe rí àlàyé tí aṣojú alukoro ṣe fún aláàrá ètò ọgbọ́n ńlá pọ̀ nù ẹ̀ ó ti ń ṣẹlẹ̀ pípẹ́ o torí àwa tá à ń jẹ́ oníká àti ń bọ́ sí wọn lọ́wọ́ tó jẹ́ owó kéékèèké tó ti wá gbé sí ńlá sìn ọ ti ṣerú ẹ̀rí tá a gbọ́jà lọ fún oníṣẹ̀lẹ̀ èròjà kọ́lékọ́lé ni kó má dàbí ìpolówó tẹ́ni ẹ lóun fẹ́ fi dá ṣọ́ọ̀ṣì lọ́rẹ́ ẹ̀lẹ́ àṣeyṣe ló gbowó lọ́wọ́ gba bíi kọ́máàtà kan ní 100,000 tó gba 50,000 lọ́wọ́ àwọn olùṣọ́ kó sọ fún wọn pé òun fi 50,000 fún láì dẹ̀rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn ọjọ́ ọ̀sẹ̀ lẹ́yìn o ọ̀padà fún alúwo wa o àti jọ́jà alẹ́ tán àwa dúró síta àárín díẹ̀ ó dẹ̀ gba owó ó dẹ̀ bá aṣọ ó dẹ̀ bọ́ ọ̀nà ṣọ́ọ̀ṣì kiri jáde ó dẹ̀ lọ bẹ́ẹ̀. tó sẹ́ni ló ti wà ti pẹ́ ọlọ́run níjà bọ́ sọ́wọ́ bọ́ ìtí ẹ wá tún sọ yìí ẹni bá ń gbọ́ rédíò á mọ̀ pé fẹ́ ṣẹlẹ̀ sóhun àárọ̀ tí a lè fi kó gbọ́ ọlọ́run níjà ṣòfò ẹ̀mí à ní ṣòfò ara ẹ̀fọ́ ètò. hello. hello ẹ káàárọ̀ o. hello. 0903000885 hello. hello sà ẹ káàárọ̀ sà o. yes sà orúkọ yín sà. ẹ ṣeun sà. àmín. àmín. ẹ káàárọ̀ sà. mo kí alukoro fún ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa nípa ti àwọn oníṣòwò tì. ó ṣẹlẹ̀ pé pásítọ̀ mi kan wà ní mo lọ ṣọ́ọ̀ṣì náà. ṣé ti bẹ̀rẹ̀ dé oṣù ìgbà yẹn máa kọ iṣẹ́ ìgbésẹ̀ rẹ̀ tó ń gba àwọn èèyàn gbà yẹn. bọ̀dá wa gbà yẹn ń gbà gan-an
lórúkọ ọ̀gbẹ́ni yìí ó ṣe ní ọ̀dọ́ ibẹ̀ yẹn àti ètò ìjọba ẹ̀gbá yẹn tó mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ìṣẹ́ fún aláàrọ̀ yìí àná ọlọ́run lè fi ní sílẹ̀ tàbí. tọ ẹ ṣeun tọ 09. hello ọmọ ọ̀dọ̀ àgbà ẹ káàárọ̀ sá o. ẹ kú ètò ta o. yes sir. mo kí alukoro wa náà ọlọ́run máa fi sọ̀rí ẹ̀ṣọ́ yín o. àmín. orúkọ mi ni adédìgbà láti abẹ́òkúta ń bí báyìí. mo tí mo fẹ́ bèèrè wá alukoro wa ẹjọ́ tó lọ náà nígbà tí èèyàn ń ṣe ọdẹ nínú ilé tó ní compound ǹjẹ́ ẹni tó ń ṣọdẹ nínú ilé tó ní compound tó wá dòrò tó fi sí ẹnìkan tó gùn fẹ́ǹsì tó wọlé sínú ọgbà free ó ti fi òun lẹ̀sẹ̀ sẹ́yìn ó dẹ̀ kí bó ṣe wọlé sínú ọgbà ó gbé bọ́ dání bí ẹni rẹ̀ ṣe wá gbé igi nìyẹn pé ìbọn tó gbé dání tó bá rí òun bí ó lè pa òun dání ó bọ̀ kó ó ṣe dá kíní ìbò lórí nìyẹn gbogbo ẹ̀ lọ nígbà tí wọ́n lọ fà mí wọ́n ló tún jẹ̀bi ẹ̀bọ̀n tí wọ́n gbọ́ ti síwájú bí ẹ bá rí tó bá yìnbọn pa tí n bá gbàgbọ́ yé yín o lè lo fún fẹ́ǹsì wọlé àbí. bẹ́ẹ̀ ni sà. pẹ̀lú bá lọ́wọ́. pẹ̀lú bá lọ́wọ́ bẹ́ẹ̀ ni. ẹni tó dẹ̀ wà nínú ilé òun farapamọ́ síbi kan wá rí òun san nígi lórí. wá rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tí wọ́n bá kọ̀nfàmù tí wọ́n máa kó lè ní lóòótọ́ ẹ̀bí kí ló jẹ. ṣé yóò dùn kó yín ń bá ni. ṣé olè àmọ́ ojú wo ni. ọ̀nì tán bá confam tó jẹ́ lóòótọ́ ló jẹ́ pé olè ni ó bẹ wọlé o. ó bẹ wọlé tí sì sọ́kà tí sára àdúgbò yẹn. tó sì jó owó nìkan. ó tó wá dòru. àwọn tí wọ́n bá sọ yín fún ẹgbẹ́ngbà mi náà ẹlòmíì máa imagine wọ́n mọ̀ọ́rọ̀ jáde pé tó lè rí bẹ́ẹ̀ àbí ò lè rí bẹ́ẹ̀. wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rí yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ o tí kì í ṣe pé awúrújú wà ń bẹ́ẹ̀ o aago mélòó lẹ́nu yẹn bẹ́ wọlé ṣé òun ló níbọn yẹn lóòótọ́ ṣé ó bẹ́ wọlé ṣé ó níbọn lóòótọ́ lọ́wọ́ tó wá ń fẹ́ já nǹkan àbí nǹkan kan kó tó di pé ẹ̀yin lagi mọ́ tí wọ́n wá fẹ́ sọ pé bí ẹ̀yin lẹ jẹ̀bi tó bá jẹ́ bẹ́ẹ̀ irú iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ẹ lọ sí iléèwé ìrànkẹ́ lọ ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí o ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí o tó bá jẹ́ pé ilẹ̀ nìbọn tẹ́ wá wò pé tó rẹ̀ ti ṣe ẹnìyẹn léṣe lórí ẹ wá mú bọ̀ tì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá máa mọ̀ o ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí o kí complainant kó má lọ di suspect. hello. hello. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. mo kí olóòtú ọ̀dàgbà mo kí bàbá wa Jàlá àti bàbá wa PTR. ẹ ṣeun. orúkọ mi tèmi ni Mr. Òjò láti Kéńtà. ẹ káàárọ̀ sà. nǹkan tí mi fẹ́ béèrè ní ọwọ́ alukoro wa ni pé gẹ́gẹ́ bí àwọn ẹni tó lọ ṣiṣẹ́ ń fàì tóun náà ti di ara ẹ̀ irú ọ̀gbẹ́ni bíríkìlà yẹn báwọn ẹni yẹn ṣe àtàkì ẹ̀ tó àtúwàpò wọn àmọ́rú tó wà lápò wọn bóyá píṣù wà bóyá ọ̀bẹ wà bóyá àké wà kí ẹni yẹn náà kó wá lórúkà yẹn kó gbá wọn lórúkà kó má mú ti kú dání àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí wọ́n wà nílẹ̀. ṣé ẹjọ́ wà fún ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. àkọ́dé nǹkan tí ẹni tí ó ní sáìtì sọ wọ́n ágúmẹ́ǹtì wọ́n wà láàrin wọn tọ́rọ̀ mi ti rí kò tí ì sọ wípé bóyá ẹnìkan yọ ìbọn àbẹ́ni ìkan yọ nǹkan kan òun kàn kọ́ ọ́ bá pò ní tó ti ní lọ́kàn pò ń fẹ́ ṣe gan ni wọ́n kọ́ ọ́ bá pò ó sì kẹ́ òká bọ́wọ́ ó sì fi gbà láyà ẹ̀yin bàbá wa lẹ́nu pé kì í ṣe pé rí ìbá lọ́wọ́ rẹ̀ wọn àbá àbá lọ́wọ́ wọn. ẹ̀yin bàbá wa lẹ́nu ẹni tó kú jẹ́ tó tú ara rẹ̀. ẹja gbọ́ ẹya àgbọ̀ yìí sà. ẹ̀yin bàbá wa lẹ sọ pé ẹni tó bá yà á lò kú gbé. ẹ má jẹ́ ògùn gbogbo gbé yín o ẹ ti gbọ́ tí mo sọ fún sá. ẹ fi ṣẹ́gun lẹ̀. ẹ fi ẹ lẹ mọ ìbá bẹ́tà. wọ́n tó bá yẹ pé ibi tí wọ́n ti ń jà yẹn sàánú lèmi bẹ́tẹ̀ ìbáwa yànnà náà tó bá yẹ pé ṣe ló gbá lórúkọ àti òmù ti kú dání ṣé ẹni ẹlẹ́jọ́ jẹ́ sà. ọlẹ́jọ́ jẹ́ náà ọlẹ́jọ́ jẹ́ because ìjọba ò fà ìgbà pé kọ́ ọ dáwọ́ wúlọ́wọ́ ara rẹ̀ ibi tó o ti lè bọ́ fẹ́ dìfẹ́ǹdì ara rẹ̀ bóyá ṣe ó mú bàdá ní àbọ̀ má dàda ní sẹ́yìn rádà lọ́wọ́ ẹ̀ pé ó fẹ́ sá o. ọ̀gá ọlọ́pàá wọ́n jọ máa yanjú ẹ̀ láàrin ara wọn. ọ̀gá ọlọ́pàá ǹjẹ́ ìjọba fi àyè gba káganu tàbí kágajú sí ohun tí ì ṣe ètẹ̀ ni. ìjọba ò fààyè gbà nígbà tí ìjọba á fààyè gbà yẹn náà ìjọba náà lọ́wọ́ sọ wípé kì í ṣe pé kó wá take law to your hand. ẹ jẹ́ kó lọ yanjú ẹ̀ kóòtù. ẹ jẹ́ káwọn ẹlòmíì lórí ìlà. hello. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ máa ń. ẹ yí rédíò lọlẹ̀ mà ẹ yí rédíò lọlẹ̀ kọ́ máa gé pé yẹn please kindly turn down the volume of your radio set. ẹ káàárọ̀ o.
gbé wọn kó ń bẹ̀ please ẹwẹ́ lómi lórí la 0903 tí n bá ti wà lórí ètò ó ní oníkálukú ló ní style tiẹ̀. hello. wojú òpó kejì. hello. ẹ kú ojúmọ́. òbí àdókò mú kí iléeṣẹ́ family fm. ẹ ṣeun. ẹgbẹ́ sẹ́rí ohun tó ṣẹlẹ̀ ní fọ́ yẹn ó jẹ́ ohun tí ó máa ń rábà bí àwọn ẹ̀ṣin foundation fọ̀ tó fẹ́ ṣe fẹ́ẹ̀sì fọ̀ tó ṣe ló tẹ̀sí gan kọ̀ọ̀kan wàhálà wọn pọ̀ kọ̀ọ̀kan ọlọ́run ṣàánú wa ni o. àmì rábà. òun ò ní kí mi sọ nìyẹn o. ẹ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn nífọ̀. bí àbáyé ti tó tàbí lè tẹ̀sí ó máa sanwó fún wọn ni o. àwọn bọ́ọ̀sì ẹ̀wọ̀n jẹ́ kí wọ́n ọjà rè gan kọ̀ọ̀kan. màálù lè ya wèrè kó burú ju alápàtà lọ. bẹ́ẹ̀ni. bí ẹnìkan bá sọ pé òun ya wèrè àwọn tí ó ń ya wèrè fún àwọn ni wọn ò tí ì ráyè fẹ́ ẹjọ́ sùn ìjọba. kò tí ì pàdé ọbílí ní. bẹ́ẹ̀ni tí wọ́n bá fi ẹjọ́ wọn sùn ìjọba bí tí wù kí ẹnìkan ó lágbára tó after God na government. ṣùgbọ́n níbi pé mi ì fẹ́ wàhálà ṣé ojoojúmọ́ la máa kọ́ wọn lọ sí police tó bá kó bíi méjì mẹ́ta lọ police náà gbé lọ sí kóòtù tí bíi márùn-ún ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ àwọn mẹ́ta tó kù wọ́n sọ̀rọ̀ àkìdá. ìjọba amúnimóògùn. ìjọba amúnimóògùn ni o tí ì fi ẹjọ́ ọ̀daràn sùn ìjọba lẹ́sẹ̀ rò pé bóyá ọ̀daràn lẹ́nu ń bẹ̀ jùjọba lọ ẹ jẹ́ àkọyá sókè lọ ń gbà bá padà. Family Radio 88.5 HD aṣojú iléeṣẹ́ ọlọ́pàá ti wà láàrin wa sí gbọ́ bí wọ́n ṣe làgbọ́ ẹ̀ kalẹ̀ SP Badmus cousin ọ̀pẹ yẹmi ẹ jẹ́ àmúpè kan sí kí wọ́n wá dáhùn pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ ẹ lọ́ ẹ káàárọ̀ ẹ bá wa yírí lọlẹ̀ ntẹ́nìkan ṣe tá a gbé wọn kúrò nìyẹn gbé wọn kúrò bẹ́ẹ̀ tẹ bá ti díẹ̀ ti wà ẹ máa yírí dín lọlẹ̀ pàápàá jùlọ tí n bá ti wà lórí ètò hello good morning 0903 0000885 tàbí 080 bàtẹ́ bá rúdà tó ń pariwo hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ sà. àmọ́ kí ọmọ ọ̀dẹ àgbà. ẹ ṣeun. lágbára ọlọ́run lóde lónìí gbóná kékeré máa lọ. àṣẹ lódùmarè. ó dẹ̀ kí ọ̀gá wa náà lágbára ọlọ́run ọkọ̀ ọba àdàbà kò lè ṣáwọn lẹ́sẹ̀ o. àmín. mo fẹ́ bèèrè ọ̀rọ̀ kan lórúkọ tèmi ní olóyè àlàní àtàndà láti ìlú ìgbà ìkòkò ní àjẹkágbà. ó yá sà. mo fẹ́ bí ọ̀rọ̀ yẹn ni pé lórí Facebook lórí WhatsApp ẹnìyẹn lè kò lẹ́kẹ̀sọ̀rùn ibùgbọ́n wọn lè ya Dangote wọ́n sọ pé tí 500,000 1 million bá tó ẹ ṣe business ṣe yes tí a bá ṣe wọn wá ní kí wọn send account number ẹjọ ṣé account number gangan ṣé ó tó ní kọ́fà orí owó àkáǹtì èèyàn ni. bàbá ẹ ṣeun lákòókò náà wọ́n ní nǹkan tá a bá ní jẹ àwọn fi rò mú nítorí bá ti ń di pé ọjà tẹ́ ẹ̀ mọ̀ ń pa rẹ̀ ẹ gbọ́ dáadáa tẹ́ ẹ̀ mọ̀ ṣọ́ọ̀ṣì bí ó ti wá tẹ́ ẹ̀ náà sì lówó ogbó tẹ́ ẹ̀ fẹ́ kí nǹkan ó ṣe àkáǹtì yín tẹ́ ẹ fẹ́ sẹ́ẹ̀dì yẹn jí ń sọ nǹkan tó lè ṣẹlẹ̀ fún yín tẹ́ ẹ bá fà ká nọ́mbà yẹn gba ransom ṣẹ̀gbọ́n wàhálà dé mo rò pé ń gbọ́n bí ẹ ṣe ń gbọ́n bí ẹ wà yẹn ẹ má sẹ́ndì account number kọ́ lọ́wọ́ sànú ogun wa báyìí ni account number ti di tọrọ fáyé bọ̀ kẹ́nìkan wá request fún account number yẹn pé òun fẹ́ sẹ́ndì owó kan sí yín tẹ́ ẹ bá jí wọ́n fi account number yẹn gba ransom wàhálà ni o. tọ́ bá fi gbà yóò kàn wọlé sàkáǹtì ẹ̀kọ́ ìwúlò náà ó lè ní jù ó ti yé mi. so ẹ má account number yín sọ̀rọ̀ mi ti yé yín ibi tí ayé ń lọ ń sèyìn yìí bóyá àmọ̀ ṣe ní kátà yín yanjú ẹ ọjà tó bá fẹ́ tà mí tí mo fẹ́ rà lọ́wọ́ ẹ bí mi àti ẹjọ́ ìrora kájọ pàdé. ẹ jẹ́ amúpè kan sí kẹ́ alukoro wa kó gbé wa pọ̀ mo rí 30 naira kan ó ní lórí àkáǹtì mi láàárọ̀ yìí 30 naira èmi mo yí tó wà mẹ́tẹ̀ẹ́ wálé 30 naira kan ẹ máa bá mi kókó ẹ̀wẹ̀ papọ̀ ẹ ń ṣe 30 naira fún ẹkùnlọ́kùn ẹ ló ẹ káàárọ̀ o. ẹ ǹlẹ́ sá o. ẹ kò ojúmọ́ sá o kọ́ ẹ nígbà tí. ọlọ́run á fagbára dẹ̀ tún. àṣẹ Olódùmarè ìṣẹ́jú kan. èmi ni Mr. Ogunrẹ̀mí láti òkè àlẹ́gbà. ẹ káàárọ̀ sá o. lórí àwọn ọmọ tí ó ń jí jẹnẹrétọ̀ gbé káàkiri sáǹsì ọdẹ wọn tí ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tó ti ṣe ní àdúgbò yẹn but àwọn ọtí ní ọmọ kan ní àdúgbò yẹn nílé ọdún tó kọjá tá a mú dé police station tá a mọ̀ bí ó ti ṣe é ṣe wọ́n ṣe ṣe ẹjọ́ ẹ̀ ní ìṣòro tó ti bẹ̀rẹ̀ ní ìlànà tó gbé adìyẹ ó ní aládìyẹ ń fẹ́ pé òun rí ẹ ọtọ́ gbé machine wà ní òru bẹ́ẹ̀ tọwọ́ sọ́sẹ̀ yẹn tó wà níbi school yẹn
wọ́n sọ pé ká fún wọn ní gate wípé machine tó ń wọlé ní àlùyé o wípé àwọn alẹ́ máa pọ́n ní ìtọ́ wọn. ẹ jọ ìjẹ́ tó yẹ ká fún wọn community ká parapọ̀ nítorí ìgbà tá a fẹ́ gbé ìgbésẹ̀ ní àkọ́kọ́ wọ́n ní ọ̀nà main road ni àwọn ẹ̀dẹ̀ volunteer ìtàn wàá dúró bẹ̀ ǹjẹ́ ó yẹ ká gbé ìgbésẹ̀ àti ká máa gbé náà ni mo fẹ́ ká béèrè. lákòókò náà ntọ́kọ̀ kan èmi ẹni kọ́kọ́ sọ náà pé ẹ mú ìyá lọ sí police station ẹ rí àlọ́ ẹ̀ rábọ̀ ẹ má jẹ́ abalẹ̀ iṣẹ́ ọlọ́pàá ló kọjẹ́ rísì tí mo dé sọ bẹ́ẹ̀ máa sọ jáde nísìnyí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá ti mú olè wọn à ní fi táìmù wọn lẹ̀ mọ́ ẹ kọ sítétímẹ́ǹtì tí wọ́n bá ní kóòtù yá o wítínẹ́ẹ̀sì kò wá ní sẹ́ńtì ọ̀yọ́jú sẹ́yìn ẹjọ́ ìrànlọ́dà ebi sẹ́yìn ẹjọ́ ìrànlọ́dà gẹ̀ẹ́sì nù. ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ẹ̀sẹ̀ náà bẹ̀rẹ̀ ní ẹ̀yin lẹ́wọ̀ à kọ̀m̀plé pé ẹ múlẹ̀ inú àti ibi tí community mi ti ẹ̀jẹ̀ akú ti gba tọwọ́ ẹ̀ bẹ̀rẹ̀ náà lẹ́tí máa lọ pé ẹ̀jẹ̀ àfilẹ̀ kó máa bá ti tiẹ̀ lọ. ìbẹ̀rẹ̀ àti ẹ̀jẹ̀ tí wọ́n ti nà débi wípé èmi ò ti fẹ́ ìbẹ́lẹ̀ náà kó tó wá gbé police station. tó alukoro nítorí àkókò èyí tí bàbá Ògúnrẹ̀mí pè yìí tí wọ́n sọ yìí mo mọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá àdátọ́ ni ṣùgbọ́n àwọn community òkè arẹ́gbà àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí nígbà tí ẹ mú yàn tí ó wá gbé jẹrìtọ̀ lórí ilé tí àwọn sósèfù sì báyìí mú wọn ẹ wá dé police station ìyá rẹ̀ bàbá rẹ̀ àwọn ẹbí wọ́n wá ń bẹ̀ àbí ó wá pé community sí méjì pé ẹ ṣe bí wọ́n ti ń bẹ̀ nǹkan tí ẹ rí i pé ṣe bí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó pẹ́ kí n tó gbọ́ sọ̀rọ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ilé ẹjọ́ nìbàlájà bẹ́ẹ̀ ni náà ó lè tí wọ́n bá ti mú ní community ó yẹ kí ẹ jẹ́ ká gbọ́ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó bá ń bẹ̀ ká tún gbé wọn sórí afẹ́fẹ́ kí wọ́n lè mọ̀ wípé ìyá olè bàbá olè ní wọ́n jẹ́ kó dáa fún yín kó ṣe community wọn nìkan ní ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ẹ mú èèyàn ọ̀daràn ẹ date police station báyìí community padà wò tó dé bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká mọ̀ ìyá àti bàbá rẹ̀. ẹ wọ́n bá dẹ̀ bá rẹ̀ nìyẹn padà nígboro ń jọ ọ̀tọ́lá ẹ wà máa sọ wípé ẹ àmúlọ ẹ ní sọ pé ẹ̀yin gẹ́gẹ́ ẹ dúró ti kéèsì ẹ mú wá. fọ́tò ọmọ tó jalè fọ́tò ìyá rẹ̀ tó wá bẹ̀ fọ́tò bàbá rẹ̀ tó wá bẹ̀ ẹ̀yin ọlọ́pàá máa bá wa yà tàbí ní community kẹ́tì ìyá irú ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti gba pátá nídìí ẹ tàbí kankan kó lọ sórí ẹ̀rọ ayélujára ó ní bó ṣe lè lọ tí wọ́n lè lọ sẹ́yìn ẹ̀. kẹ́ ẹ tó dé kóòtù ni àwọn lọ́ọ̀yà kẹ́tù wà tó yẹ pé lọ́ọ̀yà ọmọ aláìníyà ẹni wá jáde lólè lóru ó gbé jẹnẹrétọ̀ wọ́n tún gbé jẹnẹrétọ̀ bàbá tó ṣe fóònù tán yìí ẹni wá jáde lólè lóru ẹrù pojú lásán ló bá wá. kò fojú rẹ wọn ni. you take your victim as you find him. bí yẹn ṣe jẹ́ nìyẹn bàbá Ògúnrẹ̀mí náà mọ̀ àwọn òbí àwọn ọmọ yìí kódà wọ́n ti yẹ kí n mọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n wá bẹ̀ ńgbà ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni ṣèbí kan ni wọ́n tún ṣe láìpẹ́ yìí ẹ̀ ń gbẹ bá tún mú wọn ọ̀rọ̀ àmọ̀ràn òun náà ní fi sọ̀rọ̀ àmọ̀ràn gbogbo community pátá tẹ́ ẹ bá ti mú ọ̀daràn ẹ ti mọ̀ wípé ẹ sá ní esco ẹni committee ẹ gbọ́dọ̀ dúró títí tí wọ́n fi ṣe kéèsì yẹn tí ó fi délé ẹjọ́. ṣé fi dé kóòtù bí kóòtù bá wà fún ẹ lẹ́rìí rá o kí ṣé òótọ́ ni lágbájá ṣe báyìí ṣé bẹ́ẹ̀ ni tàmàdó tẹ́ ẹ bá ti sọ ẹ ti ṣe fọlọ́hún ẹ fi òkú òwòdó àjọ. òní amólè ẹ padà lójú ọ̀nà. òní amólè ẹ mọ expect resort ọlọ́pàá ní ọlọ́mọ máa ń ṣe ṣé ọlọ́pàá wà mẹ́mbà tó ń jáde. òní amólè dé police station agbẹ̀bẹ̀ àwọn òbí ẹ̀ ọ̀la amólè dé police station àní nítorí ojú ọmọdé iṣẹ́ wọn ni juvenile court ṣé ò sí ni. tó àárín ìbá lọ lórí ètò láàárọ̀ yìí Alhaji Akeem Lawal babaláwo ládìgbẹ́ ẹ ṣeun àrí àwọn mẹ́sẹ́gì sí yín ọ̀la àjùmí ṣé wọ́n ti dé láti Canada alukoro lálẹ́ bí ọ̀rẹ́ ọ̀la àjùmí ni bàbá onítìrìlà tó ẹ sinmi pẹ́pẹ́ de láyọ̀ Alhaji Abdulkabir tí ọ̀làdé akíngbadé pọ̀lúùsì àkèyìn àkèyìnàdà olóòtú ètò yìí Reverend Adesina eegun ìjọ̀bí àkè àwọn náà bákan náà ni adúgbò púpọ̀ lọ́wọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa CSP ọmọlọ́lá Odùtọ́lá igbákejì wọn ni DSP Afọláṣadé Olúwọlé awaki ọ̀gá SP Badmus cousin Ọpẹ́yẹmí tí wọ́n ṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lórí ètò láàárọ̀ yìí not forgetting our ever dynamic CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ́ gbogbo ẹ̀yin DPS wa àkèyé kẹ́hìndé ọmọ Fálẹ́yẹ òní àmójú ẹ̀rọ ìpètùmọ̀dò mọ̀rún fàdé gbẹ̀gà lórúkọ tèmi ọmọ ọ̀dàgbà àbẹ̀lẹ̀ tí gbèrò rédíò òyìnbó yẹn mọ̀ á pàdé àwọn ikọ̀ mi lójúmọ́ ọ̀la. Ìlànà àríyọ̀ lórúkọ tèmi ire o. táwọn ètò lọ sílẹ̀ ní 1991 western side. That your day